Are you a mother or you're a murderer? Omadigo Yinka Alashefori. Do you know the atrocity what these bandits are doing? I watched one that I almost slumped, I almost collapsed. That these people kidnapped a pregnant woman. And this pregnant woman delivered right there. And they took, she gave birth to a set of twins. And these bandits carried this set of twins. They gave it to dogs to feed. You are cursed, madam. You are cursed. Women are supposed to see you and stone you to death. You are a devil. I can't believe that a mother, you have given birth. You have given birth and you're talking like this. Have you seen the pictures of those children? Children that are still breastfeeding. Children that can't even talk. And some of them will abuse these young children and you are there as a gospel artist talking nonsense. We can't sleep well anymore. At night I wake up more than 5-6 times. Any little sound in my compound, I'm calling my Jezebel. Please check around. Is this supposed to be like that and you're saying we are not praying enough? Your whole household, they will kidnap every member of your family. Yinka Alaye Baje. Yes, your family members should chain you. Your husband should take you to a psychiatric home. Nigeria is bleeding. And a gospel artist, because these politicians, the government, all of them, they are the ones sponsoring you. You had the temerity. You came out vomiting nonsense. Vomiting nonsense from your mouth. That Nigerians are not praying enough. Or they're mad. What bandits in my beer? Oh my God, Ori e baje. You know e bo run sa. Yinka Alache worry. Imagine my son called me that he'll be coming for holiday. I was troubled. I was worried. I almost told him not to come because the road is not safe. Come and see few days to the time. Terrible dreams since how many days? Thank God he landed safely. I prayed all through. I was worried. Is this supposed to be so? And a gospel artist, a dirty gospel artist, had the infantry came out openly, start talking rubbish, that we cannot say that the government are not trying, that they are trying, that is Nigeria, we are not praying enough. Madam, when they kidnap you, they will kidnap you and kidnap your children. Yinka Alache worry. Abi Yinka Alache worry. Abi Yinka Alache worry. Ori ote magigon. I don't want to place a curse on you, but you are cursed. You are a disappointment of womanhood. Yinka Alache worry. Ori info ego. You are not normal. Imagine this gospel artist grant an interview and you're busy talking nonsense that we cannot say that the government are not working, that they are working, that Nigerians are not praying hard enough, that we should pray harder. Why pray harder? Because when they kidnap your husband, they kidnap your children. You will pray harder. Don't give us that assignment that Nigerians are not praying enough. Yinka Alaṣeyọrí ọ̀rẹ́ ti kàn láàárọ̀ yìí. Jọ ṣó mú kókó ní àbó mú bàkì ṣó fagọ́mù ni. Wọ́n náà wo fídíò tó ṣe. You were saying we need prayer. We need to start praying for the president first. Ṣó bí ẹ bàjẹ́ ni. Yinka. Ìjọ́ wo ló dé náà? Ìjọ́ wo ló wọ́dé? Ìjọ́ wo ló dé náà? Tó ti ń feel kó wà important kan. Ìwọ gospel actress àbí actor àbí kí ló ń pè artist. Ìjọ́ wo ló dé náà? Tó ti ìwọ náà ti ń tọ camera, ó ti ń sọ̀rọ̀ politics. O lè dìmú fún ẹ̀wà tẹ́kẹ́ o ti lọ kọ́ òní dúró mi ẹ̀ ṣe oní aṣọ rod ó ṣe ní máa sọ̀sọ̀kúsọ wọ́n ti promise nílẹ̀ Island àbí ó wọ́n olùwọ́ lọ́kọ́ ọmọ ẹ̀ àtọkọ ẹ̀ lọ́jù wọn sí UK ó ṣe kọ́ àwọn ẹbí ẹ̀ sí Nàìjíríà Yinka ó ṣe kọ́ àwọn ẹbí ẹ̀ sí Nàìjíríà kọ́jókòó tí ẹ̀ Nàìjíríà ìwọ máa sọ pé all we need is prayer kill you there ọpọlọ ẹ̀ lọ́ṣà ó mùgbẹ́ yóò ní wọ́n ń dì ẹ̀ ní Yinka Aláṣetẹ́ Yinka Aláṣetẹ́ ó yẹ búrúdì prayer ó gbọ́dọ̀ lead crusade ìwọ ìjọ níbo láti fẹ́ ṣe prayer point ìjọ ṣé ilé ẹ̀rọ máa ti ṣe night vigil ni àbí how many days night vigil la máa lọ lórí àwọn ọmọ tó kó wọgbó àwọn ọmọ ti wà mẹ́fọ́n how many weeks kò ní prayer ni kò ṣe fọ́ọ̀tì ká má sọ pé gọ́ọ̀mẹ̀ntì ń ṣiṣẹ́ ká má sọ pé gọ́ọ̀mẹ̀ntì ò ṣiṣẹ́ ẹ gbà mí Yinka ẹ̀fún ni àbẹ́ẹ̀dì tábí lóhùn ṣé ẹ̀fún ni àbẹ́ẹ̀dì Yinka orí ẹ̀ ti burú o orí ẹ̀ ti burú kò lọ fà lọ́kàn àwọn ọmọ ẹ̀ àtọkọ ẹ̀ lọ́kàn wọn padà sí Nàìjíríà ó dẹ̀ mọ́kàn tó jọ ẹbí kó tó bímọ ó mọ̀ ìwọ náà kó sọ wọn mọ́kàn tó jọ ẹbí kó tó rí àwọn ọmọ ẹbí ìwọ náà ló kó àwọn ọmọ ẹ̀ láti UK kọ́ máa bọ̀ Nàìjíríà káwọn bá dìtì kó àwọn ọmọ ẹ̀ kó wá fìlì ọ̀pá táwọn ìyá yẹn fìlì you are very stupid tó ti gbọ́ èmi olórí burúkú gbogbo ẹ ti jẹ́ dodo ẹ lè sọ dodo mọ́ ìgbálẹ̀ orí burúkú lẹ̀ ń gbé kiri ìgbálẹ̀ olórí burúkú kò sí changes
àti ìgbà tó ti bí mi over 34 years ní sí máa pé 34 lónìí over 34 years mo ti gbọ́ ìgò bẹ̀ta olórí burúkú ara ìgò bẹ̀ta ọmọ mi kan ti ń bọ̀ ọmọ méjì mo ti bí wọ́n ti ń gbọ́ ìgò bẹ̀ta kò yẹ bẹ̀ta náà ká kúlù fún ẹ̀yin ká. mo lérò pé gbogbo náà ni amẹni tán pè ní Yínká Aláṣeyọrí tí ẹ ń wo fọ́tò rẹ̀ lójú móhùnmáwòrán yìí ẹ̀yin náà gbọ́ nǹkan tí Yínká Aláṣeyọrí sọ ó ní kí gbogbo wa ká má sọ pé gọ́ọ̀mẹ̀ntì ò ṣiṣẹ́ o pé Tinubu ń ṣiṣẹ́ o Ṣèyí Mákindé ń ṣiṣẹ́ o gbogbo àwọn politician yẹn náà ń ṣiṣẹ́ o ṣé etí tiẹ̀ di ni àbí òun mọ nǹkan tí ń ṣe àbí kò mọ nǹkan tí ń sọ mọ́ eléyìí ṣe agborin mísíkì o wọ́n jí àwọn ọmọ ọlọ́mọ gbé ní Ògbómọ̀ṣọ́ ìwọ wá bọ́ sórí Facebook wá ń sọ pé ẹ má sọ pé ìjọba ò ṣiṣẹ́ nǹkan kan o mo tiẹ̀ láìkẹ́ yan ọmọ Nàìjíríà bẹ́ẹ̀ ṣe bá mi drag ayé wọn yẹn ẹ jọ̀ọ́ ẹ má bá mi drag wọn comment section torí pé ẹ ti ń kọrin pẹ̀lú àwọn politician yẹn àbí wọ́n ti ń pè ní selection àti ẹ̀rí fídíò kan tẹ́lẹ̀ ọkọrin fún Sanwó-Olú ní Lagos State àbí ẹ kọrin fún Ṣèyí Mákindé ẹ kọrin fáwọn Tinubu náà àbí ara ti tù yín àbí adẹ̀mbú Tọ́pẹ́ Àlàbí ńjọ́ kìíní àná nígbà tí Tọ́pẹ́ Àlàbí tó sọ̀rọ̀ against yín ẹ wá ń sọ ókè kábà lọ́mọ tiẹ̀ gangan ní jí gbé ọ wọnú stúdíò lọ́mọ ọkọrin ó mọ ṣe fídíò yẹn àbí àwọn ìyá tán já ọmọ wọn gbé táwọn bandit kó ọmọ wọn wà nínú ẹkún òkè owó ti wà lọ́wọ́ àbí ìgbà tó tiẹ̀ ti ń demand tó ti fẹ́ gba 7 million lórí show tó ti sọ pé 7 million ló fẹ́ gbà fún show ara ti tù ẹ́ ìwọ náà wá bọ́ sórí social media ń sọ pé ẹ má sọ pé Tinubu ò ṣiṣẹ́ ẹ má sọ pé àwọn gọ́ọ̀mẹ̀ntì ò ṣiṣẹ́ kábà ní bàbá rẹ àbí ìyá rẹ yẹn jí gbé àbáwọn àbúrò ẹ àbáwọn ọmọ tí wọ́n bẹ́ẹ̀ gbé orin àbáwọn kíbọ́dì sí ẹ tán jí wọn gbé táwọn bandit gbé wọn tán béèrè fàdúrú mílíọ̀n yẹn wàá mọ bí tára rẹ máa kù sí ìwọ náà wá bọ́ sórí social media ara ti tù ẹ́ nìyẹn àbí tí àwọn ọmọ Nàìjíríà bá wọnú ẹ wọ́n á jáde ní other side ẹ̀rù á bà ẹ́ ó ti ẹ bẹ̀rù rí ara rẹ rárá tí àwọn abiyamọ yẹn tí wọ́n jí àwọn ọmọ wọn gbé yẹn tí wọ́n bá sowọ́ papọ̀ tí wọ́n gbé ayé ẹ̀ ṣépè wàá gbàgbé nǹkan tó ń jẹ́ orin ìyá lọ́mọ bẹ̀bẹ̀ ní oko lọ́mọ bẹ̀ everybody èmi gan tí mo jẹ́ pírẹsidẹ́ntà gan gbogbo rédíò station pátápátá láti ń sọ pé à ń protest pé káwọn ìjọba kan bá wa gba àwọn ọmọ ìjáde lọ́wọ́ àwọn bandits ìwọ wá bọ́ sórí fídíò ọwọ́ ń sẹ́ kéyìn kan ọwọ́ gbé wíìgì abàmì kan sórí nǹkan ṣí ẹ́ ni àbí nǹkan ṣe ayé ẹ̀ wà very very careful o kó lọ wà very very careful gan ni ok àwọn olórin mélòó gan ló tiẹ̀ dá sí àwọn olórin mélòó ló ṣe live wọn ní ká máa gbàdúrà ọwọ́ ń sọ ẹ máa gbàdúrà àdúrà tá a ti ń gbà gbàgbà látijọ́ yìí táwọn adarí wa tán fẹ̀mí wá waste dànù ó ti ń bá wọn ṣe sóò papọ̀ àbí ó ti ń gba owó lọ́wọ́ wọn ó wàá lè sọ òdodo mọ́ wá ń sọ nonsense ọ̀rọ̀ láwùjọ orí gbogbo àwọn tó wá fẹ́ràn rẹ ní ìsìn láti Amẹ́ríkà ní gbogbo àgbáńlá ayé àwọn tó fẹ́ràn rẹ tán láìkí ẹ tẹ́lẹ̀ wọ́n wá ń sọ̀rọ̀ against ẹ láláìda Yínká Aláṣeyọrí tí ẹ̀dùn náà mo fẹ́ béèrè lọ́wọ́ rẹ o olórin Christian mélòó ló ṣe fídíò lórí ọ̀rọ̀ yìí tá ń sọ pé ìjọba ṣiṣẹ́ dáadáa òun fújì mélòó la lè tọ́ka sí Wàsíù Àyìndé gan kò lè ṣe fídíò kó sọ pé Tinubu ń ṣe dáadáa ìwọ wá bọ́ sórí ayélujára ó wá ń sọ̀rọ̀ ọ̀nkọrin tó bá dọ̀lọ́ wà gbé máìkì dání mọ́ képe Ọlọ́run o orí pò ti ṣẹ̀ gan ni ìgbà tó tiẹ̀ ti ń béèrè 7 million lọ́wọ́ àwọn pastors pẹ́ẹ́fẹ́ wá kọrin church ibẹ̀ yẹn lọ́lọ́run ti kọ́kọ́ di ọ́ ó ti kọ́kọ́ fi ẹ̀tẹ́ sí ọ náà ìyá lọ́mọ bẹ gbogbo Nàìjíríà ni o láìpù tó ṣe tó ti sọ̀rọ̀ yẹn bẹ́ẹ̀ náà ni kó lọ padà kó lọ́mọ bẹ̀ wọ́n kó mọ rábàbà lójú gbogbo ayé kó sọ pé sọ́rí tí n bá tún padà wá lẹ́lẹ́kejì fún ẹ̀rù ọba o Yínká Aláṣeyọrí kọ́ gbọ́n mi tó ti ń gbọ́ o kó jẹ́ kórìí rẹ̀ pé o láyé ẹ mọ́ sọ bẹ́ẹ̀ mọ́ tábà ní ọmọ rẹ̀ ní ẹ jí gbé táwọn báńdì ti pa ọmọ ẹ dànù àbáwọn báńdì ẹ kan orí ẹ máa pé bẹ́ẹ̀ ni èmi náà ń pè ní Return of Gbénga Adébóyè olúayé fún gbogbo àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ jámọ́láyà bí èpè èmi náà kọ́ lọ́wọ́n bá mi ló pé kórí bẹ́ẹ̀. So many people are saying the prayer they are praying is not working, but believe me, prayers are working. Prayers are working. Don't let anybody use you for political whatever. Now, the point is we need to pray. From the first person, from the president to the last person in this country, we all need prayers. Every parastatals, every sectors, we all need prayer. You can't say that presidents or the vice presidents or they are not doing what they have to do. They are working. You can't say they are not working. Shut up! Shut up! They are working. Shut up! Yes, you don't understand now. When they also now
Una concert money, una invitation fee. Because some only go soon call you for December now. APC go soon call you to come sing. So you are protecting your source of income. We understand. This is hypocrisy. Nigerians should keep praying. How long should we keep praying? Hey, keep praying. Don't say you are working. We understand. This is the problem. You people want to keep selling hope. Hope and prayer. Hope. What is prayer? Useless hope and false hope. Prayers are working. These are the problems. These are the problems. See what our gospel artists they talk. She they defend them. Bro, see, these are the problems. We understand. You are defending your source of income. If December don't come now, they go need the APC go invite you now for concert. Everything that they do. These are the problems. These are the problems. Shut up. Now, if I talk say women are not supposed to be in place of power, hear wetin this woman talk for this next video. Yeah, I go play her for una now. Calm down, just here. Don't let anybody control you. Don't let them use you for anything. Okay. Yeah. Because you don't even know the next person that is coming. You don't know what will happen. But right now, let's pray for our nation, Nigeria. Can you hear? Bro, you don't know the next person that is coming. What concerns you about the next person that is coming? When the current one is doing nonsense. You are afraid of calling all this APC, Tinubu, all of them. You are afraid of calling them out. That's the problem. See una gospel artists. Auntie, shut up. Don't worry, you understand you are protecting your source of income. But don't go and be selling hope and prayers. Do you know how long Nigerians have been praying? Before they give birth to you, auntie, they don't pray for this country. No results. Keep praying. Don't keep. Since Abacha time, they don't pray for this country. No results. They should keep praying. Instead of you calling out them, telling them, okay, let the whole world know the nonsense this current government is doing. I say we should keep praying. Don't be stupid. This is not emotions and you are not in the time of false hope again. No. Action or you leave. Don't worry, we understand. You protect your source of income. Yeah, I understand. Don't fool people. Stop fooling your audience. Stop keep praying. In this 2026 or 2026, shut up. Just shut up there. Shut up. And keep praying. Don't worry, I will soon call you for December and I may come collect money for concerts. You understand? Ká tó wá lọ́mọ tán ti kó lọ for days. Tán rí mọ́. Ẹ̀yin èèyàn, báwo ló ṣe máa feel kó jẹ́ ọmọ ọ̀tẹ̀ èèyàn náà gbé fọ́tò ẹ̀ síta ẹ̀ tán náà bí olórí burúkú. Ẹ wo woman teacher tó bẹ̀bẹ̀ yẹn náà. Tó bá lọ jẹ́ ìyá yẹn nǹkan. Tó bá lọ jẹ́ ìyá yẹn nǹkan. Màmá principal school yẹn tó di ṣùkú. Àwọn sì di ṣùkú ní ugbó. Àti ẹ̀dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tí bá wọn tú ṣùkú wọn. Àánú màmá yẹn ń ṣe mí ni. Bọ̀ ẹ má mọ̀ pé màmá yẹn ó ń bá wọn dialogue. She's intelligent. Ẹ jẹ́ kó jáde tẹ́ ma ní mo sọ. Ó dà pé màmá yẹn ó ẹ mọ̀ pé ẹni tó ti ṣiṣẹ́ school ọmọ tó ti ṣiṣẹ́ ọmọ. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ eré ìtẹ́ bá ìkànnì Kúnlé Ìjẹ̀ṣà pàdé akin kábọ̀ sórí ìkànnì wa o. Bẹ́ẹ̀ ṣe ń wọlé sórí ìkànnì Kúnlé Ìjẹ̀ṣà. Ẹ dákun ẹ máa bá wa tẹ subscribe button yín. Ṣé wá rí subscribe button tẹ́ẹ̀tẹ̀ wọn ò já yín lówó ṣùgbọ́n kẹ́yìn náà kẹ́lẹ̀ bá a mọ láǹfààní àtòrí ọ̀fẹ́ lóòrèkóòrè bàbá tó ṣe mú fúnra wá sórí ìkànnì wa. Níbi subscribe button ẹ̀rí kíní kan báyìí bí aago. Òun làwọn olóyìnbó ń pè ní notification bell. Òní ò máa ta yín lólobó ẹ tẹ aago òun. Òní ò máa ta yín lólobó lóòrèkóòrè bàbá tó ṣe mú fúnra wá. Tọ́ ẹ̀yin èèyàn kí ló ṣẹlẹ̀ gangan látàrí fúnra ta tó mú wá sí etí ìgbọ́ ẹ̀yin amòye èèyàn ẹ̀yin ọlọ́gbọ́n èèyàn ẹ̀yin olólùfẹ́ Kúnlé Ìjẹ̀ṣà. Ẹ mọ́ wá gbàgbé pé àdéhùn wa náà là ń múṣẹ lórí ìkànnì pé gbogbo nǹkan tó bá ń lọ káàkiri gbogbo àgbáláyé làá mọ̀ mú wá lọ́lọ́kan òjọ̀kan tẹ́yìn náà tẹ́ mọ̀ fojú ara yín rí tẹ́sì mọ̀ fi etí ara yín gbọ́. Tọ́ ẹ má jẹ́ dènà pẹ́nu o kódà ẹ má jẹ́ gbà yín lákòókò wọ́n ní adébísẹ́ mọ̀ sí àgbọ̀lẹ́ni ẹ jẹ́ kí n gbé fọ́nrán wọlé ntẹ́yìn náà bá sì wà nílé èròǹgbà ẹ mọ̀ sọ èròǹgbà yẹn ẹ mọ̀ kọ́mẹ̀ntì sábẹ́ fọ́nrán yìí torí n tó ṣẹlẹ̀ yín tó burú jáì ni ẹ wo ẹ jẹ́ ká gbé fọ́nrán wọlé bẹ́ẹ̀ tó ṣe lọ látàrí bí àwọn èèyàn ṣe faraya tó jẹ́ pé ó dẹ̀ jẹ́ ń bájọba sọ báyìí gan ẹ wò ẹ má jẹ́ gbà ẹ́ lákòókò kó má bàa dàbí pé ṣe là ń bù kún ọ̀rọ̀ fọ́nrán náà rèé ẹ jẹ́ ká gbọ́ bó tó ṣe lọ. Ó máa mọ bóyá máa pẹ̀tù sí wọn nínú. Àwọn pípù yẹn gan kí náà fẹ́ ná ṣówó náà fẹ́ ni àbí kí ni ná bíkọ́ mi ò mọ tán fẹ́ o tó bá ẹ fún wọn ẹ fà ọmọ ọlọ́mọ lẹ̀ o kódà o èèyàn ò lè tálíkà kó tún bá ní fọkànbalẹ̀ o orí burúkú ni o ẹ̀mí ẹniyàn ò lè gun o ò lówó ò tún ní fọkànbalẹ̀. Ọmọ olówó mélòó náà gbé tálíkà náà ló máa ń jẹyẹ tálíkà ni why kò lè buy comfort tálíkà ò lè buy comfort so ọmọ akúṣe ló máa jẹyẹ ó là wá tá a pọ̀ náà ṣe máa dìde pé enough
is enough. Enough is enough. You don't want that. Ṣé dẹ̀ rí pé kíní yẹn ń sìn àwọn pípù yẹn rí pé tọmọ yẹn jẹ wá ṣé kìí ṣe pé wọ́n máa kó àwọn ọmọ káàkiri ń sìn gbogbo ẹ̀yin tẹ̀lé àwọn fámìlì ní ìgbèríko nínú igbó tẹ̀lé àwọn fámìlì mi ò mọ bẹ́ẹ̀ fẹ́ ṣe o ẹ gbé wọn lọ lóòlù o torí àwọn pípù yẹn ó dẹ̀ pé wọ́n máa rí pé ó dẹ̀ pé táwọn ọmọdé ó ń ka yín lára ó ń dùn yín látẹ̀ni lọ àwọn ọmọdé ládẹ̀ máa kó ń sìn that's how they work bọ́yẹn ń ṣiṣẹ́ nìyẹn lórúkọ Jésù àwọn ọmọ yóò ní nípa ń bẹ o wọn ní ní bẹ́ẹ̀ o ó ń ṣẹlẹ̀ lábúrọ̀dì náà àgàgà Amẹ́ríkà ìlú àwọn òsínwín òyìnbó kankan lè kìbọn mọ́lẹ̀ kó wọ primary school kan á dẹ̀ pa gbogbo ọmọ tó wà ń bẹ̀ tán bá bí pé kí ló tó yẹ ṣe ó lè lájà òun ò tètè bímọ tàbí ká ní kí ló ṣe ó lè ní girlfriend òun ló kọ òun á dẹ̀ lọ pa gbogbo ọmọ tó wà ń bẹ̀ yes Amẹ́ríkà ìlú àwọn òsínwín ni ó ń ṣẹlẹ̀ l'Amẹ́ríkà dáadáa ọmọ ẹ lọ skul ayọ̀ l'Amẹ́ríkà tó bá wọlé láyọ̀ ṣọpẹ́ wèrè kankan lè yàwó inú skul kó pa gbogbo ọmọ bẹ̀ yes ó kàn lè mú bọ̀n á dẹ̀ pa gbogbo ọmọ bẹ̀ kí la máa pa àwọn yẹn náà they are terrorists is all over the world ìkọ́ sì ṣẹlẹ̀ ní British Columbia Canada recently everywhere ni gbogbo kíní ti ń ṣẹlẹ̀ but ìkọ́ tí lóyìnbó ṣe dá ni pé kíni ẹ máa rí update ẹni tó dẹ̀ ṣe náà lóhun ò ṣe bẹ́ẹ̀ mọ̀ why ó máa rí justice àwọn ọmọ tó pa yẹn wọ́n máa get justice tó bá fẹ́ lọ rescue àwọn ọmọ yẹn gan ǹjẹ́ tí federal government of Nigeria bá fẹ́ face àwọn people ṣé àwọn ọmọ yẹn gan ò ní kú ṣé wọn ò ní kú because ó máa jẹ́ battle ni so torí pé wọ́n ti rí wa pé a máa fẹ́ save àwọn ọmọ yẹn náà àti wá ní level ká máa dialogue torí tíjọba bá ní káwọn lọ nú igbó lọ rescue àwọn ọmọ yẹn kọ́ dàbọ̀ bolẹ̀ a lot of ọmọ máa kú ẹ gbàgbé yẹn ẹ kúrò lórí yẹn a lot of ọmọ máa kú ogun sógun ni dẹ̀ tó ráwà dẹ́ ní mind pé a fẹ́ try láti bring àwọn ọmọ yẹn back safely ṣó ti yẹ yín ìjọba ò ní any other choice than to dialogue with them for how long are we going to do this for how long torí ẹ̀ lẹ ṣe rí pé wọn ò rí anybody mú látọjọ́ ẹ̀ wọn ò rí anybody ṣe kíní why ó máa negotiate ni ó máa dialogue ni why àwọn tó kó ìwọ náà ní fẹ́ jẹ́ kó pa wọ́n so ẹ máa ní láti dialogue ni ó yẹ gbóyè báyìí ẹ fi wọ́n lẹ̀ wọ́n á tún kó omi wọ́n á tún jẹ́ ká ẹ̀sìn mi díẹ̀ o wọ́n á tún lọ another school wọ́n á tún lọ kó wọn tí kìnìún bàbá mú kan nù family ẹ̀ débà ti nà tó send video àti voice note ṣe wọn ò bí ẹ̀dá ó máa bá wọn dialogue ni kò tí ì ṣẹlẹ̀ sí yín rí ni Ọlọ́run ní jẹ́ rí wọn ò bí ẹ̀dá you will dance to their tune you will why because you don't want to lose your own family oh ní fẹ́ lose the family ẹ̀ Nigerians I think it's high time for us to do what to start using our platforms to give the government a solution tó bá jẹ́ pé ká máa ṣe ìgbèríko náà ni àwọn vigilante ni wọ́n rò pé ó lè bring solution tó TikTok ẹ kó sọ tó bá ní views èèyàn kan agbo ẹ má wọrí ṣẹ́ra ọmọ kékèké tọ́kọ yẹn ìjọba fẹ́ save wọn torí táwọn ọmọ yẹn náà bá kú ẹ̀yin náà lẹ́pà ìjọba àwọn ọmọ tán kó ti kú o ọlọ́pàá Nàìjíríà náà jọ ń jà o àtàwọn terrorists tán ti pa gbogbo ọmọ so àwọn ìjọba náà wà careful wọ́n fẹ́ jẹ́ káwọn ọmọ yẹn wà safe in other words they will have to negotiate with them and dialogue with them nǹkan tó máa ṣẹlẹ̀ nìyẹn but guess what for how long tabashi dialogue then terrorists ò lè fi Nàìjíríà lẹ̀ ibẹ̀ náà ti jẹ́ náà ti mú ibẹ̀ wọ́n tún máa ń show cash wọ́n máa flaunt oye owó tán ti gbà lọ́wọ́ àwọn èèyàn so ẹ̀yin tẹ́ sọ pé kọ́ wọnú igbó kọ́ lọ yìn wọ́n bọ́n kọ́ lọ pa wọ́n àwọn ọmọ tán kó ń kọ́ ṣẹ́yìn ò mọ̀ pé àwọn ọmọ yẹn máa bá a lọ ni the parents of those children are they ready to sacrifice their children ṣé wọ́n ready láti sacrifice ọmọ tiẹ̀ tó bá jẹ́wọ́ ló láwọn ọmọ yẹn nú igbó ṣó máa ní kán tẹ̀ jẹ́ wọ́n lẹ̀ fún Nàìjíríà ṣó máa sọ no I would rather tell the government to dialogue with the terrorists and bring back my children.
torí olúkálukú ló mọ nǹkan tó fi polówó torí gbogbo everybody ń pariwo ń sìn kọ́ bá wa káwọn ọmọ yẹn o kọ́ pa gbogbo tẹ́rọ́rìstì kọ́ lọ pa wọ́n mọ́nú igbó tó bá lọ pa àwọn tẹ́rọ́rìstì mọ́nú igbó ó máa affect àwọn ọmọ tá a fẹ́ save ṣẹ́yìn ọmọ yẹn ni àwọn ọmọ yẹn máa bá lọ tó bá já àwọn ọmọ tiẹ̀ ṣé o máa pray kàn bógun nàìjíríà lọ ṣé wọ́n ló ba nàìjíríà jẹ́ ló ṣe jẹ́ pé àwọn ọmọ tiẹ̀ lábá lọ no kò sẹ́nikẹ́ni tó máa wish kó jẹ́ pé ẹ̀jẹ̀ ọmọ tiẹ̀ náà máa fi rúbọ nàìjíríà irọ́ ni that's right what bẹ́ẹ̀ fẹ́ bẹ́ẹ̀ kọ̀ wọ́n máa dialogue pẹ̀lú wọn tẹ́ bá fẹ́ tẹ́ ẹ kọ̀ wọ́n máa ṣe kí ni wọ́n máa dialogue pẹ̀lú wọn ni kò sí nǹkan tẹ́ máa ṣe sí bọ́ tẹ́ bá ní kọ́ lọ máa ṣe mortal combat gbogbo àwọn ọmọ yẹn náà máa patán gbogbo wọn náà máa spray guess what àwọn terrorists yẹn wọ́n wo social media wọ́n ní phone wọ́n ní network wọ́n wo social media gbogbo news náà ń wò gbogbo àwọn blog tó ń gbórí burúkú gbogbo ẹ̀ náà ń kà gbogbo ẹ̀ náà ń ṣọ́ gbogbo nǹkan tí president sọ náà ń rí gbogbo bá ṣe ń tó pé àti wàdí tó bá tún ti rí pé àfẹ́ máa sọ̀rọ̀ ń pa àwọn ọmọ yẹn wọn ẹ lọ kọ́lẹ̀ tó jẹ́ pé bíi next week ń sìn ojúde ọba làwọn èèyàn ń gbé ẹ máa rí bọ́n ṣe máa mú kanu wọn tó tún máa nà jálajàla wọ́n wá send video ẹ̀ wọ́n á rí pé àwọn people ó dà kan tó sì fẹ́ máa gbàgbé wa ẹ kàn tún máa rí wọ́n horrible video tó máa jù síta gbogbo wa máa tún pariwo àwọn ọmọ yìí o níbi tí pressure bá ti pọ̀ jù the government will do what they will just have to dialogue tó bá jẹ́ mi náà lọ́tà àwọn ọmọ mi wà náà ọmọ yẹn kíjọba dialogue ni o ẹ má fa àwọn ọmọ tèmi ṣe mortal combat o kọ́ ya dialogue ni káwọn ọmọ wálé láyà tàlàfíà. Let's keep talking about the solution already. Kí ni èmi àti ẹ kí ni àwọn solution tá lè provide fún government kan ṣe bóyá àwọn ọ̀rántí bóyá tí gbogbo bá fẹ́ tẹnu mọ́ pa tá fẹ́ pa wọ́n bóyá máa ṣe. Use your platform wisely. Ẹnìkan ní ká padà lọ local security. Èmi sọ pé àwọn ọlọ́dẹ tá eradicate ó pẹ̀lú nǹkan tó ń fìyà jẹ wá dìsìn. Láyé ìgbà yẹn Fúlàní máa wọnú àdúgbò wa. Ní Ìbàdàn àbí Jẹ̀bú wọn ò bí Fúlàní yẹn dá. Ọlọ́dẹ máa ọlọ́dẹ máa stop ẹ ni pé dẹ̀ iṣẹ́ rí gbogbo àyè táwa fi gbà wọ́n ní South West kò rí bẹ́ẹ̀ náà tí o. Yes, why? Ọ̀lẹ ni wá a lè ṣiṣẹ́ ìdọ̀tí wọ́n ti wọ ẹ gbàgbé ẹ̀ àwọn pípù yẹn ti wọnú wa ẹlòmíì gan lọ́wọ́lọ́wọ́ bó ṣe ń wò mí. Wọ́n ti mọ ibi tá a mọ̀. Ó lè jẹ́ àwọn terrorists wà street yín báyìí. Wọ́n ti wọnú wa. Ṣé ní UK? Ṣé UK lẹ́yìn wà? Bẹ́ẹ̀ni. Lẹ́bí lé. Àlẹ́bí. Bí bá sọ pé àwọn míì nù wa ṣé rò pé mò ń sọ pé wà lá abroad okay tẹ́yìn bá tó bẹ́ẹ̀ kó gbọ́ ẹbí yín lọ abroad ṣé lè kó gbọ́ àwọn extended family yín abroad wọn bí ẹbí ẹ̀ kan sì máa kù Nàìjíríà kò sí gbogbo ìṣẹ̀lẹ̀ pọ̀ lábroad tó ẹbí ẹ̀ sì máa kù sílé ó tó bẹ́ẹ̀ so tí bá sọ pé ọ̀nà ti dé street yín kò mí pé ó ti dé Canada o gbogbo wa la ní family back home everybody ọ̀dọ̀ èmi gbogbo àwọn ọmọ ìyá mi Canada everybody wà but ṣé mi ní family mo ní cousins lena ẹjọ ṣé mo lè fi trailer kó wọn wá bí ìnẹgbọ mo lè fi trailer kó wọn lọ Canada náà mo máa rí ní cousins extended family sílé wọn ó bá má bẹ̀bí ṣe mọ́ wọ́n lè kidnap àwọn ẹbí ẹ̀ wọ́n ló mọ̀ pé mo ti block gbogbo family wà láàlẹ́ ayé ti ẹ nìyẹn tó bá rí lórí news pé Àjàṣẹ́ Cole wọ́n kidnap wọ́n máa ní hey is my cousin o wọ́n bí ẹ dáa kí ló dé me I'm not happy o abiyamọ lèmi o ìwọ tó o bá sọ pé n tó ṣẹlẹ̀ sáwọn ọmọ yẹn ìjẹba kìnìkan kó ṣó o lè ṣe tiẹ̀ bẹ́ẹ̀ mo wish wọ́n á gbọ́mọ tiẹ̀ náà gbé wọ́n á gbọ́mọ ẹ̀ lọ́nú igbó wọ́n á máa kó gidi lórí. ẹ̀yin èèyàn wa káàkiri gbogbo àgbáláyé ẹ̀yin ọlọ́gbọ́n èèyàn ẹ̀yin olóye èèyàn látàrí fọ́nrán tá a jọjọ wò tá a jọ gbọ́ yìí ní tí àwọn èèyàn yìí sọ kí ni ẹ̀yin náà nílé ròǹgbà àti pé látàrí gbogbo tó ń ṣẹlẹ̀ yìí lórí ọ̀rọ̀ àwọn afẹ̀míṣòfò tẹ́ ń wọlé Yorùbá tẹ́ ń pa àwọn èèyàn pakúpa tẹ́ ń ká àwọn èèyàn wọgbó ẹ jẹ́ ká jọ fọ̀rọ̀ jómi tó rú ọ̀rọ̀ ó ti tójọ́ mẹ́ta táwọn èèyàn yìí tẹ́ ti ń ṣiṣẹ́ láabi wọn kí ni ẹ̀yin èèyàn wa tẹ́ ẹ jẹ́ ọlọ́gbọ́n èèyàn lórí ìkànnì Kúnlé Ìjẹ̀ṣà tẹ́ ẹ jẹ́ àmúyẹ èèyàn kí ni èròǹgbà yín
tó jẹ́ pé ntẹ́yìn náà bá sọ táàjọ lè jọjọ gbèrò papọ̀ tó máa jẹ́ kí àwọn ká lè ṣẹ́gun àwọn èèyàn yìí ẹ jẹ́ ká máa gbèrò ń gbà yín lábẹ́ kọ́mẹ̀ntì wa ẹ má gbàgbé ẹ má bá wa láìkì ẹ má bá wa share ẹ pín fọ́nrán yìí ẹ pín sórí WhatsApp yín ẹ pín sórí Facebook yín ntẹ́yìn náà bá dáwọ́ yín ní oríire báyìí la máa já sí torí ọ̀rọ̀ àwọn afẹ̀míṣòfò yìí ó ti di ikú tó ń pojú gbà ẹni òwe ló ń pa fúnni lágbára Ọlọ́run Elédùmarè orí gbogbo wa ò ní gbàbọ̀dẹ̀ ẹ wo ibi dáwàá fi àdàgbà ètò ìsọlẹ̀ síre bó bá tó ṣe ń lọ àtọ̀mọ́ mu wá lọ́lọ́kọ̀ òjọ̀ kan sórí ìkànnì wa ẹ má wàá gbàgbé ẹ bá wa tẹ subscribe button yín tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ yín rè kẹ́yìn náà kẹ́ tó lè máa jàǹfààní lóòrèkóòrè lórí ìkànnì wa àdúrà wa sí gbogbo ẹ̀yin olólùfẹ́ Kúnlé Ìjẹ̀ṣà ni pé ire báyìí lójú owó rí ire lójú ọ̀darí ire lójú gbogbo wa ọmọ rí o ìpàdé wa bí oyin ó dàbọ̀ ẹ ṣé.